Live and direct. Live and direct. Live and direct from Benin Republic, where it is all happening this evening. Láti iléeṣẹ́ wa ní Koiki Media, níbi tí a ti wá láwọn ṣe ọdún eégún tó ń lọ lọ́wọ́lọ́wọ́. As you can see there. Let's flip the camera back again.
ya picture ni. Èdí lọ́jọ́ pé o kẹ́ ẹ jáde o, èdí lọ́jọ́ pé o kẹ́ ẹ mú lọ́wọ́ àwọn ìbátan àwọn àyàwó, èdí lọ́jọ́ pé o kẹ́ ẹ jáde. Ó ní èmi màmá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àjòrè má jìkà, ìlú àkìkà kì í gbé yọ, bẹ́ẹ̀ lórí ṣé kì í gbé ẹni bàbá tèmi àjòrè má jìkà ní. Àpẹjẹrẹ èmi bá wọ̀dà síbi ìmọ̀ràn wá, bá jẹjí tó mẹ́tì padà ẹni màrúkà, máa sì kúnyàwó agbẹjọba ìṣàkóyà. Èmi ìjọba ló pé àwọn aláyé ìṣẹ́ méjì rẹ̀ kò tó yé. Èmi ìlàkòtò mọ fún wálé-ṣì mọ́ tẹ̀tẹ̀ àjàdé. Live and direct, Koiki Media bringing the world closer to your doorsteps. Live and direct. Koiki Media bringing the world closer to your doorstep. Live and direct included. A kí gbogbo ẹ̀yin tí ẹ wò wá káàkiri gbogbo àgbáyé. Ọdún eégún náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Dùgbòbẹ́. Èyí ni Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2025. Láti iléeṣẹ́ wa Koiki Media náà ni a ti ń gbé láìfì wá fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ wà nílé. Live and direct. Continue to support us and maybe supporting Ishewa so that we can move with all our staff and management. As you can see, we are live here. Live here.
Once again, this is live and direct from Quebec in Benin Republic, where it is all happening today on the live transmission, exclusive only on Koiki Media, bringing the world closer to your doorsteps. Aki gbogbo èèyàn olólùfẹ́ wa ní gbogbo ibi tí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Aki gbogbo àwọn ará ìlú Quebec ìwọ́pọ̀ àlejò àkú ọdún eégún tó lọ lọ́wọ́lọ́wọ́. God bless Quebec, God bless Yoruba land, God bless ilẹ̀ Oòduà, God bless Ilé-Ifẹ̀, God bless Ọ̀yọ́, God bless Èkìtì, Ògùn, Lagos, Ọ̀ṣun, Kwara, Kogi, títí dé Ghana, Sierra Leone, Ivory Coast, ní gbogbo ibi tí ọmọ Yorùbá ń bẹ àtọmọ Oòduà, ní Amẹ́ríkà, ní Canada, ní gbogbo United Kingdom. Láti ìkànnì wa láti iléeṣẹ́ wa náà ni ẹ ti ń rí gbogbo tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ Ratel Movement, mo kí yín o. Mo kí bàbá wa Abíkóyè. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Benin Republic tẹ́ ń bẹ ní France, tẹ́ ń bẹ ní Abidjan, tẹ́ ń bẹ káàkiri níbi tí ẹ ti wá jíjà tí mú wọn lọ. Ẹ máa gbàdúrà, ẹ máa ṣe àdúrà lọ́wọ́lọ́wọ́ bí eégún ṣe ń jáde báyìí. Kí ọba Elédùmarè tó foríjì gbogbo àwọn òkú wa lọ́run. Eégún lọ ló ń bọ̀ náà ni a wà nílùú Quebec lọ́wọ́lọ́wọ́ báyìí. live and direct, bringing it closer to your doorstep all the way from Quebec, where it is all happening in Africa. It is Koiki Media, bringing everything closer to you. Aki gbogbo ẹ̀yin èèyàn wa tí
ẹ ti darapọ̀ mọ́ wa níbi tí ẹ ti ń wò wá a kí i pé a kú ọdún eégún àti bó ṣe ń lọ lọ́tún lósì ní àti iléeṣẹ́ wa náà ni a ti sọ fún yín pé lára ìdí tí a ṣe sọ pé kí a bá dá dúró ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń bẹ tí a máa ṣe gbogbo àwọn ará ilé lọ́tún lósì àwọn tó wò wá káàkiri gbogbo àgbáyé pé live and direct all the way in Benin Republic where it is all about. Ẹ ká sọ tó ń bẹ lọ́wọ́lọ́wọ́ níwájú fún yín ẹ ká tún lọ síwájú Tóyìn Ọláoyè káàbọ̀ akí gbogbo ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ látòrí president wọn bàbá wa Gani Alágbàlá àti yàwá Kentos vice president akí gbogbo ẹgbẹ́ Ìfẹ́lódùn pé ẹ kúṣẹ́ o lórí kó ba lè dá lórí ìrìn àjò bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ ní gbogbo bí wọ́n ṣe ń rìnrìn àjò lọ sí ìlú ọ̀dọ̀ àwọn kábíyèsí ẹgbẹ́ Ìfẹ́lódùn ló ń ṣiṣẹ́ náà akí gbogbo wọn pé executive látòkèdè làkíyan àwa wà ní ìlú Kòbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí bàbá wa olóyè náà wà níbí báyìí níbi ọ̀sẹ̀ méjì láti wá kí kábíyèsí wọn ká máa múra sílẹ̀ fún ìlú Ìgàngàn níbi tí bàbá wa olóyè máa múra láìpẹ́ ẹ bá wa darapọ̀ mọ́ gbogbo àwọn ẹgbẹ́ kí wọ́n lè bá ṣètò náà Koiki Media bringing the world closer to your doorsteps. Happy first Sunday of the month of September kí gbogbo àwọn Christian pátápátá àti pé aṣọ́pọ̀lọpọ̀ ẹ̀. bàbá wa Gani Alágbàlá
bàbá Professor Adébánjí Akíntóyè bàbá àgbàlagbà àti gbogbo àwọn mídíà wa pátápátá ní àkóṣe takuntakun sí wa kò tẹ́lẹ̀ wá. Àbínú ẹ̀dá wa lórí TikTok à ń ṣe àwọn iṣẹ́ kékeré kan lẹ́yìn náà. Live and direct. Live and direct from Benin Republic, where it is all happening today. Aki gbogbo èèyàn wa pé a kú ọdún náà aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọdún bá ọdún lé. Ẹ bá wa pín ètò náà kí ẹ bá wa pa àwọn èèyàn wọlé. Platform mẹ́fà la ní àgbáyé bí àwọn staff àdúgbò wa staff ẹ̀yọ́ kan péré la gbé wá so eléyìí ṣiṣẹ́ ọ̀tọ̀ platform kan lélẹ̀ platform kan lélẹ̀ so.
lọ́wọ́ ní ìlú Kòbẹ́, òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Láti kànnì wa iléeṣẹ́ wa Koiki Media náà ni a ti ń gbé ètò náà wá sí ọ̀dọ̀ yín live and direct. Fẹ́ni tó mọ bí ọdún eégún ṣe ń lọ, òun náà lẹ ti ń wòye o tí wọ́n ń pidán oríṣiríṣi tí ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà dẹ̀ ń lọ lọ́tún lọ́sì. A kí iléeṣẹ́ Omitaf Couture tí wọ́n ní káwa náà máa ṣe pé àbí gbogbo ẹ̀yìn ara lé. A kí President Patrick Stallone, a kí yàn pé aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún Ọlọ́run ní ṣe lè ní àṣemọ́. A kí gbogbo ẹ̀yin Christian pé èyí ni the first day in the month of September tí a máa lọ sí ilé ìjọsìn. Àdúrà wa gbà o fún gbogbo àwa tí a fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dúró, ilẹ̀ olómìnira live and direct láìpẹ́ láì jìnnà a máa celebrate ilẹ̀ wa náà tí kò ní pẹ́ náà bí kò ṣe yẹ lọ. A kí gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa tó ń ṣiṣẹ́ takuntakun lórí ìrìn àjò tí ilẹ̀ Olúwa lè dá dúró. Facebook eléyìí ẹ lọ darapọ̀ mọ́ wa lórí YouTube àbí TikTok a máa end the platform eléyìí ẹ ṣe gbọ́dọ̀. We enjoying ourselves. It's fun to see how the culture is beautiful and why it is important pé ká maintain culture wa. Eléyìí ò díẹ̀ sí ẹ lọ́wọ́. Eléyìí ni àwọn babaláwa ti ń ṣe káwọn òyìnbó tó dé kó tó wá kó wa lẹ́rú tọ́jà gbogbo ẹ̀kú. Kí gbogbo ọlẹ́ẹ̀kan sí o. A máa lọ lórí bíbá yìí ẹ lọ darapọ̀ mọ́ wa ní orí YouTube wa kí ẹ sì lè máa bá eégún náà kẹ́ máa bá lọ.